tún fa ìjà àgbà láàrin Ataọjà Òṣogbo àti Olúwo ti ìlú Ìwó? Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rèé lórí rẹ̀, ẹ máa bá wa ká lọ. Àìpẹ́ yìí ni ọ̀rọ̀ èmi làgbà èmi ni mo jù ọ́ wáyé láàrin Aláàfin Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Ọ̀wọ́adé àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì. Ní báyìí, Ataọjà Òṣogbo àti Olúwo ti ìlú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n tún bẹ̀rẹ̀ ìjà àgbà tiwọn. Ọba ìlú Òṣogbo tí a mọ̀ sí Ataọjà Kábíyèsí Ọba Jímọ̀ Oyètúnjí àti Olú Ìwó ìlú Ìwó Ọba Abdulrasheed Àkànbí ń bá ara wọn du ẹni tí ipò kẹrin tọ́ sí nínú àwọn ọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Bó tilẹ̀ jẹ́ pé wẹ́rẹ́ ni ìjà àgbà náà bẹ̀rẹ̀, ó ti kárí ayélujára báyìí o. Bí àwọn tí Olú Ìwó sì ṣe ń sọ pé ìwọ làgbà, bẹ́ẹ̀ ni àwọn alátìlẹyìn Ataọjà náà sọ pé Ataọjà ló wà ní ipò kẹrin nínú àwọn ọba onípò ńlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwíjàre àwọn èèyàn Ataọjà ni pé Òṣogbo ni olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun, èyí sì tó lọ́tọ̀ láti fi títóbi ọba ìlú náà hàn, kò sì dúró ní ipò kẹrin. Àwọn èèyàn Olú Ìwó tí wọ́n sọ pé Ìwó ti wà látìgbà ìwáṣẹ̀, wọ́n ní Odùduwà fúnra rẹ̀ ló fún Olú Ìwó ládé. Ó yàtọ̀ sí ti Ataọjà tí kò pẹ́ tó bẹ̀rẹ̀ sí ní dádé. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ìjà àgbà yìí ti wà nílẹ̀ tẹ́lẹ̀, kò déédéé jáde padà báyìí o. Ataọjà Òṣogbo Ọba Jímọ̀ Oyètúnjí ló hù jáde nígbà tó ń ṣayẹyẹ ọdún kẹẹ̀ẹ́dógún rẹ̀ lórí ìtẹ́ láìpẹ́ yìí. Yunifásítì ìpínlẹ̀ Ọ̀ṣun ni Ataọjà ti sọ pé láti ilẹ̀ wá Ataọjà ló wà nípò kẹrin nínú àwọn ọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní lásìkò tí Ataọjà náà Ọba Ìyíọlá Mọ́tòmí wà lórí ìtẹ́ ni wọ́n gbé e fún Olú Ìwó ti ilẹ̀ Ìwó lọ́nà àìtọ́. Kábíyèsí ìlú Òṣogbo náà sọ pé òun kò bá ọba kankan jà, bí kò ṣe pé mò ń fi ìdí òtítọ́ tó wà nípa ipò kẹrin ọba Ọ̀ṣun náà múlẹ̀ bó ṣe wà nínú ìtàn. Lásìkò tí Ataọjà ìlú Òṣogbo tó wàjà, Ọba Ìyíọlá Oyèwálé rin ìrìn àjò lọ sí òkè òkun ni, kó sì tó padà dé wọ́n ti gbé ipò rẹ̀ fún Olú Ìwó ti ilẹ̀ Ìwó. Bí Olú Ìwó ṣe di ọba tó wà nípò kẹrin nínú àwọn ọba ìpínlẹ̀ Ọ̀ṣun nìyẹn. Nígbà tí mo sọ̀rọ̀ yìí nígbà kan, àwọn èèyàn ṣì mí gbọ́ ni, wọ́n yí ọ̀rọ̀ mi po, torí ẹ̀ ni mo ṣe dákẹ́ o, tí mi ò wí nǹkan kan mọ́, ṣùgbọ́n mò ń ṣiṣẹ́ náà lábẹ́nú. Mi ò bá ọba kankan jà, ṣùgbọ́n Ataọjà ló ní ipò kẹrin ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni Ataọjà Òṣogbo ṣe ṣàlàyé. Ó fi kún un pé àwọn baba ńlá òun ló ti ń di ipò kẹrin náà mú. Nígbà tí Ọba Abdulrasheed Àkànbí Olú Ìwó ilẹ̀ Ìwó ń fèsì sí ọ̀rọ̀ yìí láti ọwọ́ akọ̀wé ìròyìn rẹ̀ Ali Ibrahim, ó tako àlàyé Ataọjà Òṣogbo. Àtẹ̀jáde náà ṣàlàyé pé Ataọjà fẹ́ yí ìtàn padà pẹ̀lú ohun tó ń sọ ni o. Nínú èsì náà ni Olú Ìwó ti rọ Ataọjà láti kọ nípa ìtàn òdodo láti ọ̀dọ̀ àwọn àgbààgbà ẹni àpọ́nlé l'Óṣogbo. Olú Ìwó sọ pé kí Ataọjà má ṣe dá ojú ọ̀rọ̀ rú nípa orí ìtẹ́ àwọn baba ńlá Yorùbá. Àwọn èèyàn ire ìlú Ìwó náà ti gbọ́ nípa fọ́nrán kan tó ń lọ lórí ayélujára, èyí tí wọ́n ní Ataọjà Òṣogbo ló ṣe é tó fi ń jiyàn ipò. Èmi bí ẹnìkan wo fọ́nrán náà pẹ̀lú ìjákulẹ̀ ọkàn, ṣùgbọ́n kò jọ mí lójú rárá o. Ó yẹ kí n ṣàlàyé èyí láti dáàbò bo ìtẹ́ Olú Ìwó àti ohun tó lè yí ìtàn Yorùbá padà ni. Bí a ṣe mọ̀, baálẹ̀ ní Ataọjà títí di 1948 tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń dádé. Adé Ataọjà kò tí ì pẹ́ rárá o. Òun àti àwọn mìíràn ni wọ́n jẹ lásìkò ìjọba ológun gómìnà David Jẹ́mibẹ̀wọ́n tí wọ́n sọ ọ́ dòfin ní 1976. Iye ọdún adé ìlẹ̀kẹ̀ tí Olú Ìwó ń dé kò ṣẹ̀ṣẹ̀ sí. Ó ti wà láti ayébáyé, láti orísun ni, ògidì sí ni. Èyí àti àwọn ọ̀rọ̀ míì ni Ọba Àkànbí fi gbé àlàyé rẹ̀ lẹ́sẹ̀. Èyí àti àwọn ọ̀rọ̀ míì ni Ọba Àkànbí fi gbé àlàyé rẹ̀ lẹ́sẹ̀.
tí àwọn alátìlẹyìn rẹ̀ sì kí lẹ́yìn pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà kò tí ì parí o pẹ̀lú bí èrò àwọn ọba náà kò ṣe jọ ara wọn. Kọmíṣánná ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun amòfin Dosù Babátúndé ṣàlàyé fún iléeṣẹ́ ìròyìn pé àwọn ò mọ̀ pé ẹnikẹ́ni ń jà sí nǹkan kan, èmi ò tiẹ̀ mọ̀ pé wọ́n ń jà rárá, kò sí ìdí kan fún ìjà ọmọ ilẹ̀ Yorùbá ní gbogbo wa o. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kò yẹ ká tún máa fẹ́ lójú, ẹ̀bẹ̀ ni mo máa bẹ̀ pé kí ẹnikẹ́ni má ṣe jẹ́ kó fẹ́jú o. Tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n ń jà ní tòótọ́ kò yẹ kó jẹ́ àwa alẹ́nulọ́rọ̀ látún máa fẹ́ lójú, nǹkan tó yẹ ká jókòó yanjú láàrin ara wa ni. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ o. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Àsìkò ojúlọ́nà eré àgbéléwò tó ń bọ̀ lọ́nà kẹ̀dẹ̀, eré àgbéléwò tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìlú, ó máa jáde ní ọjọ́ 24 oṣù kẹsàn-án ọdún tí a wà nínú èyí ní dédé aago 6 ìrọ̀lẹ́. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. yóò mi ìgboro títì sinimá tuntun Ìlú yóò mi ìgboro títì lọ́wọ́ tani lọ́wọ́ Jígì Alára yẹn, àwọn gangan mà ní ó gbé jáde. Yóò mi ìgboro títì sinimá tuntun Ìlú ó pọ̀ létí owó lọ́wọ́ bẹ́ẹ̀ yóò bá mẹ́rin sí ògbóhùn erin, òkú ewúrẹ́ má fọhùn bí èèyàn ọ̀dà mi lójú o. Ìlú ń kọ́ níyọ níbi ewu, ìlú ń kọ́ níyọ nígbà gbogbo wọn yọ ọ́ wí rárá. Wómúwómúwómú lóró máa ń ké, ìlú àwa nífọ̀hún bí òrò níbẹ̀ mú dáadáa. Sinimá tuntun Ìlú látọwọ́ Adé ọmọ Bánkọ́lé o. Jígí Alára 24. Mo ní o sinimá tuntun yìí gbajúgbajà omi ìgboro títì. Mo ní àwọn òṣèré jàǹkànjàǹkàn níbẹ̀ ọ̀dà mi lójú. Akínlẹ́wìsì, Rọ́sọ̀dìkà, Ìyákú Ègbé, Jẹ́mọ́lẹ̀. Mo ní ẹ bá mi pé Múbọ́lá Wálì Dùnmọ́mi Ọ̀gbẹ́yìn níbẹ̀ àtàwọn èèyàn jàǹkànjàǹkàn tó wà níbẹ̀ ta nílé dárúkọ. Gbogbo ẹ̀yin èèyàn tí sinimá tuntun Ìlú bá ti jáde látọwọ́ Jígí Alára ẹ jájọ wò ó. Jígí Alára ni pòdúsà ọjà rẹ̀, Adé ọmọ Bánkọ́lé òun ni executive producer. Láṣẹ Elédùmarè ọba nìkan ọjùkú. Sinimá tuntun Ìlú ó pọ̀ létí owó lọ́wọ́. Òrìṣà nílùú o, òrìṣà nílùú, ẹ má fojú di àdánù o. Òrìṣà nílùú o, sinimá tuntun Ìlú ó ti jáde wá lórí YouTube. Ìkànnì Jígí Alára TV 24 lẹ ó ti rí wo àwòtún òní iṣẹ́ ńlá yìí. Sinimá tuntun Ìlú multi-billion naira project bíi yóò lágbára. Òrìṣà nílùú ọjọ́ mo gbà. Ìdílé kì í ṣọjọ́ gbà tó ṣàwọn gidi. Ìlú ní ṣàtọ́kùn eégún, ìlú ní ṣàtọ́kùn ṣá. Ìlú ní ti láti fẹ́ sọmọ àyà galu ìlú tó kọ̀ fọ́ agbára. O lè jẹ́ láì ṣe pé fún yọ̀ ni. Wọ́n ló dúró lóko. Ọ̀bẹ̀rẹ̀ lóko. Ọ̀bẹ̀rẹ̀ ìdíje àkókò lójú tó òkú adébáfún àjùmọ̀lá gànà tí ó dolóko láì bá tán. Ìlú agbára gba sinimá tó gbà padà búyọ tó gbà padà gbà. Ó fún lọ́nà láfojú ó yà gẹ́gẹ́dẹ́. Ìwọ̀nba ni yẹn ń gbóná mọ́ láì ṣọ́ka. Olówó ayé ẹ̀rọ ra lálákòókò fẹ́fẹ́. Káyọ̀ mọ̀ tìbí ọmọ mú wa ni o. Sinimá tuntun Ìlú ká tó parí ẹ̀ ní lókẹ́sọ̀n ojú rí tó. Ẹ̀gá tá a sọ fún ẹ̀. Owó gbowó la ná lórí ẹ̀. Adé ọmọ Bánkọ́lé. Aláṣẹ àbúdarí ilé iṣẹ́ Jígí Alára ẹlẹ́kẹ̀rìnlélógún ni executive producer pẹ̀lú co-producer Yèyé Rọ́sọ̀dìkà. Níyà Adédayọ̀ Age pẹ̀lú Adébáyọ̀ Jẹ̀lílì Piccolo ló direct yẹ. Starring Akin Lewis, Yèyé Rọ́sọ̀dìkà, Taofik Adéwálé Dìgbòlùjà, Babátúndé Báńgbọ́dẹ Fọ́kọ́kọ́, Taofik Salami Mondusi, Òkìkí Ọ̀ṣìjọ́mọ́lẹ̀, Ìyákú Ègbé, John Odika, Ológbòjò, Moro Múbọ̀láwá, Tọ́wọ́ ń dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá ńlá ìtàgbé àkọlé ẹ̀ ní Ìlú. Subtitled in English. Apá kìíní ẹ̀ máa jáde kásàgbà sórí YouTube lọ́jọ́ Wednesday September 24 ọdún yìí. Nígbà tá apá kejì ẹ̀ máa jáde lọ́jọ́ Friday October 24 ọdún yìí bákan náà. Ẹ̀kúnkún mẹ́rin tẹ̀ ní ìkànnì Jígí Alára ẹ̀rọ pẹ̀lú fún /Brazil 24 TV.
ilé ara nínú jíjí alára ojúmọ́ kan ara kan ni gbogbo bá ṣe ń jí dára ara la fi ń ṣe sinimá tuntun ìlú lélẹ́yìí o ẹ subscribe sórí jíjí alára 24 kẹrìnrán wo iṣẹ́ bàbá iṣẹ́ ni àwọn ojúwò ni ẹ gbà bẹ́ẹ̀. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.